Hello everyone, welcome back to Tony Talks. To all of my beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we're so happy you find us. Please don't forget to like, subscribe, and press on that notification bell so you will be notified for more upcoming videos. And if in the comment section, please no derogatory comments. Thanks for watching. Till I'll see you all in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Hello. Ìyálágbó báwo ni o? How market? Ṣé o wà pa? Ọ̀ ṣe fún aka. Ìtì ń bá wọn ṣe fún aka. Ọdún mẹ́sàn-án rè. Sọ́ọ́ torí ọ̀tọ́ ń pè ń fún aka. Ọmọ ṣe nu yànmùyànmù sí gbogbo èèyàn. Wàá wá sọ èébú di kíní, wàá bá bẹ̀rẹ̀ sí ní ṣépè elépè ṣe ìwèrè. Ó mọ báwọn kan wà tó jẹ́ pé èébú dowó ni wá èébú dọ́là. Àwọn kó tá bá ń bóyàn ẹ̀ la máa ń lówó. O understand? Kò dẹ̀ ń wá ká náà máa ṣe bẹ́ẹ̀ mọ́. Fúrákáṣì táwọn ọ̀fẹ́ ṣe mọ́ ni wọ́n wá ń pariwo fúrákáṣì yẹn ó dùn mọ́ àfi pípẹ́ tó ṣe fúrákáṣì yẹn celebrity ni. Yín ṣe fún aka. A máa sọ̀rọ̀ bí ọmọ Ọ̀yọ́. A máa sọ̀rọ̀ bí àwọn ará Ọ̀yọ́ ń bíbá ìdúrókọ àwọn ará Ọ̀yọ́ yẹn ní ìdúrókọ wọn ti ń jẹ́ ń bẹ̀ yẹn nílọ́ra. Ọmọ Ọlọ́ra dàpọ̀ ọmọ Ọlọ́ra ní ẹ tó dáhùn ọmọ Ọlọ́ra bọ́yẹ máa ń sọ̀rọ̀ nìyẹn. Níjẹ fún aka tí o wá ti rí ìkọ́dọ́pẹ̀ fún aka báyìí. O tí ì ṣe fún aka ọ̀sẹ̀ òbí olọ́gbé mùsùlùmí o tí ì ṣe fún aka oṣù kan ló ti ń bú sí gbé kiri yẹn o. Ṣe fún aka wá jẹ́ nǹkan gidi. O mọ̀ pé fún aka ní máa ń ba ayé èèyàn jẹ́ ni. Fún aka ní máa ń da lẹ́gbẹ̀ẹ́ ó máa ń bá ìgbéyàwó èèyàn jẹ́ ni. O lè lọ́kọ aládùbáríkà kó máa rí kó máa ṣe fún aka. O lè lọ́kọ aládùbáríkà kó máa rí kó máa support àwọn òwúrẹ́ tó ń support yẹn. Kó wá sọ̀rọ̀ ẹ̀ di wèrè sórí social media kó máa bú èbú. Mo máa ń pè ẹ́ sákèésí pé má bú èbú mọ́ wá bẹ̀rẹ̀ sí ní bú èmi náà wá ń gbé fọ́tò mi sórí social media. Èmi àdábàá wọ́n ló kàn sí ẹ. So for the sake of àwọn tí wọ́n sọ fún mi pé kí n fi ẹlẹ̀ kí n ọ́ ti bẹ̀ mí lórí ẹ̀ so mo ti fi ẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn so it is all o ti yẹn ti tọ́jú bó ti lọ nìyẹn so tó bá ti lọ ń jáde mo lọ ń bí tó lọ ń bú mi àbí tó lọ ń bú aláṣàbí even wọn aláṣàbí tó gbóyè wá sọ́dọ̀ ẹgbẹ́ yìí yẹn ẹ máa ní kíní òkìní kan ṣáláṣàbí ṣé ìlú òyìnbó lọ bí sí ni ṣe bí ìyá wa ní Èkó ń bíbá yìí nílẹ̀ àbí nílùú Yorùbá wa ń bíbá yìí ni àjò ní dùndùndùn kó nílé má rè lé bó pẹ́ bóyá ó máa wá sí ilé ẹ̀ ṣé irú yín fẹ́ máa dẹ́rù bá kó má wá lé ni ẹ̀bẹ̀dẹ̀ wà mọ́ irú ìyẹn ní sí irú ìyá tiwa ni àbí bó pẹ́ bóyá ó ló wà lé nǹkan tóun náà mọ̀ ṣe ló ń ṣe yẹn ẹ fẹ́ dàbí aláṣàbí èyí tí ẹ kẹ́ forí balẹ̀ kẹ́ farabalẹ̀ ń bẹ̀ ẹ wà fẹ́ máa tẹ̀ báṣàbàṣà fẹ́ fi gòkè ẹ fẹ́ yọ̀ ṣubú nìyẹn ẹ gẹ́ẹ̀tì so gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe láyé ló lọ́gàá so kò tẹ̀lé àwọn ọ̀gá tó nọ́mà má lọ tẹ̀lé àwọn ọmọ ẹrú ó gbọ́ ìyálágbó so pẹ̀lẹ́ tiẹ̀ o ìyẹn ti lọ nìyẹn ọfẹ ṣe fáńkà ó ti rí gbogbo fótó tèmi tẹ́ ń post àwa ti wà lẹ́nu ẹ̀ ní sọ ọmọdé tèmi ti wà lẹ́nu ẹ̀ ní kò ń ṣọ̀rọ̀ 30 years wọn náà ṣáàrí tó dọ̀dọ̀ ìyá aláṣàbí náà ṣe jọ bí tójú wa bá mi níbàdàn wọn náà ní bó ṣe ń lọ omi orí là kọjá wa fáńkà sì máa ń bà nǹkan jẹ́ ni ó dẹ̀ tó máa ń tún nǹkan ṣe ni ẹ̀ tọ́lọ́run bá fi rán ni so ọlọ́run ò fi rún ẹ tọ́lọ́run bá fi rún ẹ ní òní máa sókó bíi bíbí tó so mo ti jáwé lọ́rọ̀ tí àwọn èèyàn ti bẹ̀ mí ní London lamẹ́ríkà ní Canada oríṣiríṣi pé àdàbà fi ń jọ kí n bọ́lẹ̀ ń bẹ̀ so mo ti bọ́lẹ̀ ń bẹ̀ lórí ọ̀rọ̀ yẹn so láyé ẹ má máa ṣí mú sáwọn tí yóò ju ẹ lọ mọ́ so àwọn tó lọ gbẹ́kẹ̀lé yẹn wọ́n lè ṣí kankan àwọn yẹn ògbọ́kọ̀dé godmother ẹ sọ ògbọ́kọ̀dé sọ ó ní òkè ń ṣe ọ̀rẹ́ òun òdẹ̀ kì í ṣe ọ̀tá òun so kò mú ẹ rí so kí ló wá mú ẹ tó fẹ́ máa kó sí kó fẹ́ kó fẹ́ni tó kù fún ẹ òun kó fẹ́ni tó kù fún ẹ ó ti gbàgbé slogan wa ní 2025 òyìn ni follow who follow you love who love you person wey no love you dey love am obi o wa ja ẹsẹ wọn tó ń ṣe o so mo ti bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ tí ẹ nìyẹn it is all well so ẹ̀yin tó ní bá fẹ́ burú tẹ́fẹ́ ṣòfò tí ṣọ́pọ̀ náà fẹ́ bá mi pa yín tìrantìran ẹ̀yẹ kí n rí fọ́tò yìí àdéhùn ẹ̀yin tẹ́yìn ló fẹ́ làkáǹtì yẹn zidọ́ọ̀gì tí wọ́n ló Yorùbá ní mí mọ́ mu ẹ tí bá mú ẹ tí wọ́n ṣọ́ bí àwọn ẹni tí bẹ́ẹ̀ ni pé kí n bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ mo dẹ̀ ti rí pé gbogbo iná ti lọ́n delete àwọn fídíò tẹ́ ń ṣe ẹ̀ ń delete ẹ̀ ọ̀rọ̀ yẹn ti jẹ́ ẹ̀ ń delete ẹ̀ yẹn so ẹ̀ mọ́ tẹ́ ń ṣe kò dá kọ́ máa ṣe fracas kò dá kọ́ máa bí
ẹgbẹ́ ìbọn sórí social media ẹgbẹ́ ríǹgì síwájú tó bá ti ló ra ríǹgì ó wá bẹ̀rẹ̀ sí ni máa búyàn ìgbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ ibùgbò ó máa bú it is not easy. wọ́n bú èmi náà ni wọ́n blọ́ọ̀gì èmi náà lèmi náà fi burú sórí social media yìí jẹ́jẹ́ mi mo jókòó mi èmi ò mọ̀ pa wọ́n bú yẹn délẹ̀ wọ́n bú mi báyìí wọ́n blọ́ọ̀gì mi mo bẹ̀rẹ̀ sí ní tọ̀ mọ́ yàgbẹ́ ni in fact mi ò rí rú ẹ̀rí láyé mi so mo wá ti di ajá tó ti wọnú ilé ẹkùn tó ti bọ̀ èmi kan ti wá di wọn náà gbogbo ilẹ̀ mọ̀ mí náà ẹ ti gbé nǹkan tí mo mọ̀ di ilé ní so yàrá tó mo ti bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ tí ẹnìyẹn yẹn ti lọ nìyẹn sọ́gbó ti lọ ó ti lọ sọ́gbó pọ̀n so ó dó mi kò dó ẹ ìyẹn ti lọ nìyẹn àdúrà wa ni ó dó mi mo dó ẹ ní yẹn so gbàgbé yẹn so ẹ̀yin tẹ́ ẹ monitoring spirit ẹ mọ̀ tẹ́ ẹ ṣe o ẹ̀yin tẹ́ ẹ monitoring spirit tẹ́ ẹ monitoring tẹ́ ẹ wá èmi ò ṣe tán o bí kò ti gbàdé bá wà kó tó rí ẹ nà ọlọ́run kò ti gbàdé bá gbogbo ilẹ̀ mọ̀ ọ́n níbi ẹ̀ mọ̀ nà mí ẹ̀ mọ̀ ẹ̀bí wí ẹ̀mí mi ò sá lómi ò mọ̀ bí kọ́kọ́ mọ̀ wò àbí gbogbo ilẹ̀ mọ̀ lémi lẹ̀ mọ̀ nà mí náà so ẹ mọ̀ tẹ́ ẹ ṣe ẹ get ẹ kàn má lọ kó bá wọn tí ẹ bá fẹ́ lọ ẹ mọ̀ tọ́jú wọn máa bí ilé ọ̀rọ̀ pé kí ló ṣe kíníkan kìnìkan ó bú mi mo bú ẹ ó wá sọ pé onídàádì ìgbẹ́jọ́ ṣé dádì ẹ̀yẹn ò rí ẹ nígbà tí wọ́n ń bú ẹni ẹlẹ́ni àbúrò rẹ̀ wá lórí dádì ẹ̀yẹn náà òun bú yàn ń ta ọwọ́ bú ọ náà wá lọ fẹ́ sí dádì ẹ̀ wá lóhùn jẹ́ bákan mo lè kó ní dádì ẹ̀ dàrú àti wà ní dádì ẹ̀ ṣẹ́jọ́ ṣì rè pọ̀ ṣé dádì ẹ̀ ò rí ẹ nígbà tí wọ́n lọ́ fẹnu kọ́ ń ta ẹ jẹ́ kó ní pé lórí black app yìí o àti lórí blue app lórí social media all over social media ẹ kó ní pé o ẹ̀yọ́ ọmọ kan wà bẹ́ẹ̀ ẹ kó ní pé ayé ìyá ìta wà nínú èyí ta wà yìí nínú ayé ta wà yìí tílẹ̀ ṣì mọ́ yìí ayé àṣì máa jáyé bó bá kú lè ní ayé àṣì máa jáyé so mọ́ tó ń ṣe tó bá kú okú fàájì òdì nìyẹn kó mọ́ tó ń ṣe tó bá do what you capable to do odigbọ́ má lọ fi ẹ̀mí ẹ̀ dín tó yẹ kó fẹ́ ẹ̀mí ẹ̀ dín mi ò kí ń lépa èèyàn má lépa mi tó bá lépa mi wàá kúkú oró ni tó bá lépa mi ó di tọkàn ló gbé òní lójú jayé ẹnikẹ́ni nínú ayé ọkùnrin ní obìnrin ni tí ìyá ti lóyún ẹ̀ sínú fún oṣù mẹ́sàn-án tó wá jáde lóṣù kẹsàn tó wá jáde bíyàn tó wá lè pè mí àdàbà sí òní ó ti tọkàn ló gbé òní lójú jayé àkó kíákíá ni bóyá máa jẹ́ nìyẹn gbogbo apátápátá eré máa jẹ́ tiwa yọ máa jẹ́ tiwa lónìí o ọkàn wa máa balẹ̀ so alágbo ìyẹn ti lọ nìyẹn eré o eré kàbìtì máa ń bẹ láṣàbí ọmọ alágbo yẹn ò ní sọ̀rọ̀ sí yín mọ́ òun náà ó ti mọ̀ pé àbí òun bó máa mi kí wọ́n máa wù ẹ́ orí ẹ̀ dàrú òun bó yẹ aláṣàbí kí wọ́n máa wù ẹ́ ó dàbò ń sí wọn so ìyá mi aláṣàbí àlùbáríkà ẹ̀ sábọ́dù wọn ìnáwó ayé ti máa ń mi ọmọ yẹn ti bọ́lẹ̀ ń bẹ̀ ara ẹ ti balẹ̀ àwọn èèyàn ti pè mí lọ́tún lọ́sì so ẹ mọ̀ ọmọ àlè ló máa ń rínú tí kò kí ń bí ọmọ àlè náà dàdọ́ máa ń bẹ̀ bí ó kì í dáhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn àgbà so mi ìnáwó ayé ti máa ń mi aláṣàbí wọn mo ṣí fìlà kórí adé God bless you ewé nation God bless you odo nation God bless you gbé bọ́dì wàá ṣe ní ma ìyá mi ò ṣe wọn àná God bless you lórí programu nìkan mo gba 200,000 pàdépà lórí pé justice for Okwadaba mo gba 200,000 kàyé imagine ìyẹn náà ti lọ owó 200,000 náà láti fi ṣe sàárà wà láì ẹnu àná ìrìnàmọ́ ìyá lójú pé wọ́n pé owó ayé náà la máa ná fún káyé bá ayé kíni káyé bá fàyè gbà wá kálẹ̀ ráyé gbé ayé gbogbo ọ̀la máa ráyé gbé láṣẹ Olódùmarè fàyè gbà mí bínú ṣe kéré tó Olódùmarè fàyè gbà mọ́ bó Olódùmarè bá lè fàyè gbà yín nínú ìyá rẹ̀ fóṣù mẹ́sàn-án tí o sì jáde bí ènìyàn lóṣù kẹsàn-án gbọ́ mi dáadáa gbogbo nǹkan ní tẹ́tà ń ṣe láyé Ọlọ́run wá fàyè gbà èmi àti ẹ̀kọ́ wa máa balẹ̀ eré o eré kàbìtì ẹni bá rubi sí wa máa rí bi ni àṣẹ́gun Jésù Olúwa wa lọ́lá láti iná bísí mi láì ra mọ́ndìrà yín láti iná kálẹ̀ kà sára wa sára bí ó dàbọ̀ jàre eré o.